بسم الله الرحمن الرحيم وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. Adúpẹ́ fún Ọlọ́run. Àwọn alájàgbà wọ́n ní adúpẹ́ fún Ọlọ́run. Àwa tá a ṣe èsí. Àwa tí a ṣe èsí. Àwa náà tún ní Ọlọ́run kọ wípé a tún ṣe ọdún yìí. Àwa náà tún ní Ọlọ́run tó ní ká tó wá fi ọdún ìkápàdé lọ́dún yìí náà. Ọlọ́run a mọ̀ ọ́ lóore. Àwa lọ́lọ́run a mọ̀ ọ́ lóore o. Ó dá ẹ̀mí wa sí. Ó dá ẹ̀mí wa sí. À ń lọ òkè, à ń lọ ọlẹ̀. À ń lọ òkè, à ń lọ ọlẹ̀, à ń lọ wájú, à ń bẹ̀rẹ̀. À ń rí jẹ, à ń rí mu. À ń rí jẹ, à ń rí mu, à ń rí ná, à ń rí lò, à ń rí wọ̀. A gbé apá ó ṣe é gbé. À ń gbé apá wa, ó ṣe é gbé. À ń gbé ẹsẹ̀ wa ó ṣe é À gbé. ń gbé ẹsẹ̀, ó ṣe é gbé. Gbogbo ara náà, ó ṣe é gbé kò wú. Ojú à ń fi ń rìnà. Ojú tá a lò léṣe, a tún lò lọ́dún yìí, àwọn lórí ọlọ́. Imú wa tó ṣe fóun náà ní ń kọ̀ǹtró ara wa tá à ń fi mí. Ìmú náà tá a fi ń mí, ń pọ̀ tó ara, òun náà tó fẹ́ dáadáa. Ọlọ́run ò fìbàjẹ́ kàn. Ó fi bàjẹ́ kàn án. Ẹnu tọ́rọ̀ ń ti ń jáde. Ẹnu tọ́rọ̀ ti ń jáde. Àwa kọ́ là ń kọ̀ǹtró ẹ̀. Àwa kọ́ là ń kọ̀ǹtró rẹ̀. Ọlọ́run ni. Ọlọ́run ni. Gbogbo ohun tí ẹnu sì ń wí jáde. Gbogbo tẹ́nu sì ń sọ. Nínú ọpọlọ ní ti ń wá. Nínú ọpọlọ ní ti ń wà. Àmọ́ lórí Ọlọ́run. Àmọ́ lóore. Àwa tó ṣe léyìí fún lésì. Àwa tó ṣe yí fún lèdè. Lésì. Lèsì. Dákun mọ́ ṣàṣe tó jù bẹ́ẹ̀ lọ fún wa. Ọlọ́run dákun ọ̀tún rí àánú rẹ̀ tó pọ̀ tó dà tó dé fún wa. A bì ọ́. Bàbá là ń bẹ̀ ẹ́. Pẹ̀lú orúkọ rẹ. Pẹ̀lú orúkọ rẹ. Èyí tó ṣe fóun ló ga jù. Èyí tó ga jù. N tó o sì nífẹ̀ẹ́ sí jù. Òun náà ló sì nífẹ̀ẹ́ sí jù. N tó o sì nífẹ̀ẹ́ sí jù. Èyí tó nífẹ̀ẹ́ sí jù. Nínú gbogbo ọkọ rẹ. Nínú gbogbo ọkọ rẹ. Òun náà ni Allahu. Òun náà ni Allahu. Ọlọ́run o. Ọlọ́run. Ìwọ gan-an ni Allahu. Ìwọ gan-an ni Allahu. Ọba tí ó ń ṣe gbogbo tó sì ń tẹ gbogbo nǹkan yìí. Ọba tí ń tẹ gbogbo nǹkan yẹ. Bó ti ṣe tọ́ bó ti ṣe yẹ. Bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. Já wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Já ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ìgbà àkókò láyé lórí dáadáa báyìí. Àmín. Mo bẹ Ọlọ́run. Bàbá làwọn bẹ Ọlọ́run. Kó dákun. Ọjọ́ ọjà rẹ. Bó ti ṣe wù mí. Bó ṣe wù bàbá. Ọlọ́run mọ́sàájì ó wu Ọlọ́run. Bàbá ní Ọlọ́run yóò wu Ọlọ́run náà bẹ́ẹ̀. Ọjà àwọn àmì sàámì. Àwọn tí wọ́n ṣáájú wa. Àwọn bàbá ní àwọn tí wọ́n ṣáájú àwọn. Wọ́n try. Wọ́n try. Wọ́n ṣe ìwọ̀nba tí Ọlọ́run ní wọ́n ó ṣe. Wọ́n ṣe ìwọ̀nba tí Ọlọ́run ní wọ́n ó lè ṣe. Ó wù ọ́ náà ló yàn mí. Ó wù ọ́ náà ló yan bàbá. Mo bẹ Ọlọ́run. Bàbá làwọn fi ẹ́. Má jẹ́ kí n ríra mi pé mo jẹ́ nǹkan. Bàbá ní má jẹ́ kí àwọn ríra àwọn káwọn jẹ́ nǹkan. Àmọ́ níwájú rí Ọlọ́run. Àmọ́ níwájú rí Ọlọ́run. Mo fẹ́ kí n jẹ́. Bàbá ní àwọn tọrọ káwọn jẹ́ bàbàrà. Tó bá wá ṣe bẹ́ẹ̀ fún mi. Bàbá ní tó bá ṣe bẹ́ẹ̀ fáwọn. Má jẹ́ n fi jọra mi lójú. Bàbá ní má jẹ́ kí àwọn fi jọra àwọn lójú wọ́n kọ́ tèmi náà. Gbogbo ohun tí a bá sì sọ. Bàbá ní gbogbo ohun tí a bá sì sọ. A bẹ̀ ọ́. A bẹ̀ ẹ́. Má jẹ́ ká yóò sì wá gbọ́. Má jẹ́ wọ́n sì wá gbọ́ o. Má jẹ́ kẹ́nu àwa náà ò gbé ju bó ti ṣe yẹ lọ. Má jẹ́ kẹ́nu wá gbé mọ́tẹ́nu wá ń sèlè tí ó rèé. Mo fẹ́ kí gbogbo jàmáà kí wọ́n mọ̀ pé Al-Qur'ani. Bàbá ní àwọn bẹ́ẹ̀ mọ̀ pé gbogbo wa lápapọ̀ bá lùkùrọ̀ hà. Kì í ṣe tẹ́nìkan lè tú
tó lópin. Èyí ṣe dánìkan lè tún dópin yóò tú nínú ẹ̀ ni. Ìtọ́lọ́run bá fi mọ̀ yàn. Ìtọ́lọ́run bá fi mọ̀ yàn nínú ẹ̀. Náà ni ó tú. Òun náà ni ó tú. Ọlọ́run ò ní já tútù kútù. Ọlọ́run ní já tútù kútù. Ọlọ́run ò ní já yóò sì wá gbọ́. Ọlọ́run ní já yóò sì wá gbọ́. Ìta ṣe tí ó fi wá dàbí ìgbà tó ṣe pé à ń ríra wa páwa náà jẹ́ nǹkan ọlọ́mọdé. Ọlọ́run táàbí táàbí wá ríra wa bá jẹ́ wákàtí dájú dàgbẹ́ ní ṣe lọ́wọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀ tó. Òní. Èní. Tá a bẹ̀rẹ̀ Ramadan. Tá a bẹ̀rẹ̀ Ramadan lọ́jọ́ àkọ́kọ́ ọjọ́ yìí. Ó ní báwa tí lò lọ́dọ̀ tí. Bẹ́ẹ̀ni, bàbá ló ní bá a ti dé lò ó lọ́dọ̀ wa ní. Àìsàdédé kan lo Àlùkùránì láì tọrọ àdúrà. Bẹ́ẹ̀ni, bàbá náà ṣàdédé kẹ́lu Kùránì káàdì jálù àdúrà là kọ́kọ́ ṣe. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ nìyí. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní àyí. Àwọn dà. Àwọn dà. Látìgbà wọn ti bẹ̀rẹ̀. Látìgbà wọn ti bẹ̀rẹ̀. Tó fi wá dérí àwa ọmọ àrọ́mọdọ́mọ. Bàbá tó fi wá dérí àwọn táwọn ń jẹ́ àrọ́mọdọ́mọ ọmọ fún wọn. Ọlọ́run ò jẹ́ kí bí yìí náà kó ja òkúta. Ọlọ́run ọba òkúta síbi kò sì ní fi sí láíláí kò sì ní sọ́dẹ̀ tú. Abìọ́. Alábẹ́. Àfisáàtì rẹ̀ àfibìọ́. Bàbá náà àfisáàtì rẹ̀ ọlọ́bẹ̀rẹ̀ ọlọ́. Ìrádà rẹ̀ àfibìọ́. Ìrádà rẹ̀ kẹ̀ àwọn tó fi bìọ́. Kúdùrà rẹ̀ àfibìọ́. Kúdùrà rẹ̀ náà a tó fi bìọ́. Ó wù mí kó ṣe pé kí bí yìí kó kún bá bìbà. Bàbá ní tí ní ìkókó àwọn kó kún bìbà. Èrò ọ̀mọ̀ kẹ́sì ọmọ gbèrò. Kẹ́sì ọmọ gbèrò. Ọmọ gbèrò. Kó máa wá gbọ́rọ̀ Ọlọ́run. Ọmọ agbọ́rọ̀ Ọlọ́run. Kì í ṣe gbígbọ́ nìkan. Ẹ̀jẹ̀ gbígbọ́ nìkan. Kí nílò tẹ̀lé. Èyí tí wọ́n bá gbọ́ kún ó lè lò ó. Èyí tí wọ́n bá gbọ́ náà wọ́n lè lò. Ẹni ọ̀rọ̀ rẹ̀ bá kù díẹ̀ káàtó. Ẹni ọ̀rọ̀ rẹ̀ bá kù díẹ̀ káàtó. Tọ́rọ̀ bá ta bá. Tọ́rọ̀ bá ta bá. Kó má fi ṣèbínú. Ọmọ bínú bọ́pọ̀ àwọn àdúrà nàmà. Ó ti wà nínú àkọọ́lẹ̀. Ó ti wà nínú àkọọ́lẹ̀. Téèyàn bá ń ṣe wáàsí. Téèyàn bá ń ṣe wáàsí. Á sọ̀rọ̀ tí ó dùn yàn. Ẹ sọ̀rọ̀ tí ó dùn yàn. Á sọ èyí tí ó dùn mọ́ yàn. Ẹ sọ èyí tí ó dùn mọ́ yàn. Ìgbàgbọ́ òǹkálukú lọ́lọ́run fẹ́ wò. Ìgbàgbọ́ wa lọ́lọ́run fẹ́ wò. Tá a bá ti ṣe ń tọ́lọ́run wíwí. Tá a bá ti sì wí dẹ̀jẹ̀ pé ní abẹ́ kú kàńtà nínú làwọn ká sí. Àlẹ́ nìkan nínú. Àlẹ́ nìkan nínú. Gbogbo ohun tí ṣèyàn sí wọ́n sì máa rò mọ́ ẹ̀dá. Gbogbo tí wọ́n máa sì máa rò mọ́ ẹ̀dá. Ẹni tí ń bá ń sọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí bá ń sọ̀rọ̀ Ọlọ́run. Dájúdájú. Dájúdájú. Ràsúlù ni. Òjíṣẹ́ ni. Òjíṣẹ́ náà Ọlọ́run ló rán. Òjíṣẹ́ náà Ọlọ́run ló rán. Ó sì rán wọn ńṣẹ́. Ó sì rán wọn ńṣẹ́. Ó sì fún wọn ní tírà. Ó sì fún wọn tírà. Tírà àwọn náà là ń wá ń tọ̀. Tírà àwọn náà là ń tọ̀ báyé. Bó ti ṣe yé wa mọ́. Ó ṣe yé wa mọ́. Náà là ń tọ̀. Là ń tọ̀. Tafsiri. Tafsiri. Ó yàtọ̀ sí wáàsí. Ó yàtọ̀ sí wáàsí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ò mọ̀. Àwọn èèyàn mọ̀ síra wọn. Ṣùgbọ́n wáàsí. Wáàsí. Kò síbi tí ó lè ta sí. Bẹ́ẹ̀ni tàbá tàbáwò pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ló. Ní ọ̀nà tó ṣe pé ó bá wu ẹni tí ń ṣe wáàsí kó ta mọ́. Ní ọ̀nà tó bá wu ẹni tí ń ṣe wáàsí kó ta mọ́, wáàsí rẹ̀ lè ta mọ́. Àmọ́ tafsir. Àmọ́ tafsiri. Kò yọ ọ̀rẹ́. Kò yọ ọ̀rẹ́. Kò yọ ọ̀tá. Kò yọ ọ̀tá. Kódà kò yọ oníkèéta lẹ̀. Kódà kò yọ oníkèéta lẹ̀. Gbogbo ohun téèyàn bá ń hù níwà. Gbogbo téèyàn bá ń hù níwà. Bí Kùránì ti ṣe gbé kalẹ̀. Bí Kùránì ti gbé kalẹ̀. Òun náà là sọ. A sọ kalẹ̀, a jẹ́ oyè yékéyé pé. Tá a bá sọ fún. Tá a bá sọ fún. Tó bá wù ú. Tó bá wù ú. Kó gbọ́. Kó gbọ́. Tó bá wù ú. Tó bá wù ú. Kó tún rẹ̀ ṣe. Kó tún rẹ̀ ṣe. Àwọn àfáà wa jọ̀hún. Àwọn àfáà wa bàbá wa àgbàlagbà níjọ̀hún. Wọ́n ní pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ta nà ní pọ̀pá. Bó ta mọ́kùnrin yóò ta mọ́bìnrin. Bó ta mọ́mọdé yóò ta málágbà. Àmẹ́ni tó bá ta mọ́ níjọ̀hún wọ́n ní kó ferí jà wọ́n. Wọ́n ní kó ferí jà wọ́n. Èmi ò sọ bẹ́ẹ̀. Àbá làwọn sọ bẹ́ẹ̀. Ẹni ó bá ta mọ́. Ẹni ó bá ta mọ́. Kó lọ tún bẹ̀ sí. Kó lọ tún bẹ̀ sí. Olóde wa pé dáadáa. Èyí tó pé
òun nu. Èríjì wá òun tó ti tá a bá sọ fún un wípé kó foríjì wá. Bàbá ní foríjì wá. ṣé ọlọ́run ọba ó sọ̀rọ̀ sọ ni? Ọlọ́run àsọ̀rọ̀ sọ. Ọlọ́run tó gbé kalẹ̀ ṣe bó mọ̀. Bẹ́ẹ̀ni. tó mọ̀ pé akọlù yẹn. Ọmọ kan akọlù yẹn. ẹni a bá kọlù. Òun ló wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ tí bá bẹ lọ́wọ́ ẹ̀. òun ni ó ṣọ́ra. Láwùjọ yà á sì mọ́kà. ẹ wo bá a ti ṣe rí lónìí. Bàbá ní akáwọ bá a ṣe rí lónìí. Ní tí mò ń sọ. Bàbá ní táwọn ń sọ. Kó tó di pé a bẹ̀rẹ̀. Kó tó di pé a bẹ̀rẹ̀. Bí n ti ń kún yìí. Bí n ti ń kún yìí. Táwọn èèyàn ń dé yìí. Táwọn èèyàn ń dé yìí. Gbogbo wa ni mo fẹ́ ká engage ara wa. Bàbá ní wọ́n gbogbo àlà ń fẹ́ ká ṣàtúnṣe ara wa. Ká engage. Ká ní nǹkan kan tá a ṣe. Ká ní nǹkan kan tá a ṣe. Láti fi dúpẹ́ fún Ọlọ́run. Láti dúpẹ́ fún Ọlọ́run. Àwọn bàbá wa. Àwọn bàbá wa. Látòrí àwọn àfáà àgbà. Láti rí àwọn àfáà àgbà. Tí wọ́n sọ àsọọ́lẹ̀ lórí. Tí wọ́n sọ àsọọ́lẹ̀ tẹ́bí yìí ọjà tí wọ́n mọ̀ lẹ́sí òní tú. Ọjà tí ò ní tú ni. Ọjà tí wọ́n mọ̀ lẹ́ni tí ò ní tú lọ́tún gbogbo gbà. Ọlọ́run sì jogún rẹ̀ fún àwọn bàbá. Ọlọ́run sì jogún rẹ̀ fún àwọn bàbá àlọ́jẹ́ àgbà fún ti àkọ́kọ́ Ìlọrin. Láàárín ilé Aṣílẹ̀kẹ̀. Bàbá láàárín ilé Aṣílẹ̀kẹ̀. Bọ́ sí ilé Àríkéwúyọ̀. Sílé Àríkéwúyọ̀. Ọ̀nà tó ró ní bẹ́ẹ̀ tó fi kọjá nílé Ládìpọ̀. Àwọn lọ́nà tó ró ni èyí ò fi kọjá sílé Ládìpọ̀. Àwọn igi ràbàtà ní bẹ́ẹ̀. Àwọn bàbá ń sọ̀tàn ẹjọ́ náà ká àwọn igi ràbàtà lọ́wọ́ bẹ́ẹ̀. Kò sójú mi. Àmọ́ mo bá àwọn igi náà láyé. Bàbá làwọn bá àwọn igi náà láyé. Níjọ́un. Tílẹ̀ bá ti ṣú. Ẹ wọlé aló mọ́tà bó ti súnmọ́ yìí. Wọ́n ní ká wọlé bàbá àfáàgbà ló mọ́tà bó ti súnmọ́ bí. Níbi àwọn àfáà mi. Ìwọ tó bá rìn lágbàlagbà. Wọ́n ní tó bá rìn lágbàlagbà. Tó bá bọ́ sí àdúgbò yìí. Tó bá bọ́ sí àdúgbò yìí. Bó bá ṣe pé bàjẹ́ kan ló fẹ́ ṣe. Tó bá ṣe bàjẹ́ kan ló fẹ́ ṣe. Ìyí tí ó yọ búláàlà sí kò ní mọ̀. Wọ́n ní tí ó yọ búláàlà sí kò ní mọ̀. Ó ń kálukú máa sá fún mi. Kálukú máa sá ni. Àbí tẹ àwọn ẹranko ní àwọ̀ aṣọ ni. Àbí àwọn ẹranko lásọ ni. Àwọn igi kan ń bẹ nínú ìkudu ní. Ọlọ́run igi kan ń bẹ nínú àwọn ìkudu ní. Báwo lẹ ti ń pokọ igi náà? Ó dùn ọmọdé bí pankẹ́rẹ́ àparun kọ́. Bí àtòrí ni àmọ́ kì í tún sàtòrí. Èsèun ìrànjé. Béèyàn bá kọjá. Yóò rí nítorí rírí. Ọlọ́run sì wá ṣe. Ọ̀rọ̀ tí àwọn àfáà àgbà sọ ńjọ́ kìíní. Ọ̀rọ̀ táwọn àfáà àgbà àsọ́lẹ̀ tí wọ́n sọ ńjọ́ kìíní. Ó sojú àwọn bàbá wọn fi tọrọ yìí. Ó sojú àwọn bàbá wọn fi tọrọ. Kò sojú àwa o. Bàbá ní kò sojú àwọn sojú bàbá. Nígbà táwọn àfáà àgbà ti sọ yìí pé ibi yóò dàbí ọjà. Ibi ọjà ni ayé náà máa ń ṣe. Ọlọ́run dákun jogún yín fún mi. Ọlọ́run jogún yín fún mi. Wọ́n fi lọ bá ọba Ìlọrin ijọ́ náà lọ́wọ́. Wọ́n fi lọ bá bàbá tí wọ́n sọ yín ló kọ wọn tà. Wípé kó dákun kún ó yọ̀ọ̀dá ìyà yín fún wọn. Wípé kó wọ́n dákun kún ó yọ̀ọ̀dá ìyà yín fún àwọn. Àwọn bàbá wa ọlọ́lá wa ọba Ìlọrin ìgbà náà. Bàbá wa ọlọ́lá wa ọba Ìlọrin bàbá jẹ́ nínú. Wọ́n ní Kàmárù. Wọ́n pa bàbá ló kọ náà mọ́ pé wọ́n tí wọ́n gbajúmọ̀ fún gbogbo ìlú jọ́nà. Àárín inú igbó. Kò sẹ́ranko tí ò sí ń bẹ̀. Ẹranko tí ò sí bẹ̀ náà wá tọrọ. Gbogbo àwọn ẹranko tí ń bẹ ń bẹ̀. Àwọn ẹranko tí ń bẹ ń bẹ̀. Wọ́n dẹrù. Tí wọ́n bá rí èèyàn. Wọ́n bá rí èèyàn. Wọ́n pa ni. Wọ́n pa oúnjẹ nù. Àwọn bàbá ní bí àwọn bá fáwọn. Bàbá ní bẹ́ẹ̀ bá ti yànjẹ́ ẹ̀ fáwọn. Gbogbo wọn ni wọ́n kú. Gbogbo wọn wọ́n lọ. Òní àti ìpìlẹ̀ ni wọ́n.
ilé àtijọ́ ni. Wọ́n ní ìkúdú níbẹ̀. Ìkúdú níbẹ̀. Wo bí tó ti bẹ̀rẹ̀. Wo bí tó ti bẹ̀rẹ̀. Wo bó ti gùn lọ. Wo bó ti gùn lọ. Ó lọ jáde sóde àdá náà. Ó jáde sóde àdá náà. Bójò bá dé. Bójò bá dé. Omi ibẹ̀ gbẹ̀. Omi ibẹ̀ gbẹ̀. Ibẹ̀ ló wá wù ọ́. Ibẹ̀ ló wá wù ọ́. Ọbẹ̀ bá bàbá jẹ́ náà. Àwọn bàbá ní bẹ́ẹ̀ bá ti yọ̀dá. Lẹ́yìn bá ti yọ̀dá náà làwọn àgbà tí ṣe é sì ní gbé àkùnrin. Bàbá wa ọba Ìlọrin ijọ́ náà. Bàbá wa Ìlọrin ìjẹ̀rin. Allahumma ighfir lahu warhamhu. Àmín. Ọlọ́run mọ́sà kẹ́wọn. Ṣàlékún òkè ṣàlékún òkè fún wọn. Wọ́n fún àwọn bàbá. Wọ́n fún bàbá yọ̀dá bí fún bàbá yẹ́yán. Àwọn ẹranko wọ̀nyí. Àwọn ẹranko wọ̀nyí. Àtàlìjẹ̀nú. Àtàlìjẹ̀nú àtàwọn ohun gbogbo kàkíkà bá bẹ́ẹ̀. Tí ń bẹ bí lọ́wọ́ ọ̀tá ní. Bàbá lọ́wọ́ ọ̀tá ní tí wọ́n kọjá pẹ̀lẹ́. Ilé tó wà lọ́kànkan wà yìí. Ilé tó wà lọ́kàn yìí. Òun ni wọ́n ń pè ní Afàgbàlásòde. Afàgbàlásòde. Àwọn igi ńlá kan ń bẹ ńbẹ̀. Àwọn igi ńlá kan ń bẹ ńbẹ̀. Igi ọ̀ràn. Igi ọ̀ràn. Allahu Akbar. Gbogbo àwa tá a wá sí Ansarul Islam. Bàbá gbogbo àwa tá a wá sí Ansarul Islam. La mọ ẹ̀gùn tí ń bẹ ńbẹ̀. Ẹni àwọn ọmọ ẹ̀gùn tí ń bẹ ńbẹ̀ jọ náà. Àwọn ẹ̀gùn wọn. Àwọn ẹ̀gùn wọn ni. Nígbà wọn ó fi wá wó. Nígbà wọn ó fi wá wó wọn. Ihun tí wọ́n rí nínú ẹ̀gùn. Ihun tí wọ́n rí nínú ẹ̀gùn. Ó kọ sísọ. Ọkọ̀ sísọ o. Àwọn aláàjì wa Adébísí. Àwọn bàbá àgbà Adébísí. Àwọn wọ́n lè sọ̀tàn ẹbẹ̀ wù fún. Tí wọ́n bá gbá bọ́ọ̀lù títí. Tí wọ́n bá gbá bọ́ọ̀lù títí. Tí bọ́ọ̀lù bá lọ kó sínú kudu tí ń bẹ níbẹ̀. Tí bọ́ọ̀lù bá lọ kó sínú kudu tí ń bẹ níbẹ̀. Ó parí. Ó parí nù wọ́n dà látà bọ́ọ̀lù ọ̀pọ̀ bọ́ọ̀lù ọmọ àti bọ́ọ̀lù. Ọlọ́run kọ̀ǹtró wọn. Ọlọ́run kọ̀ǹtró wọn. Láti fi hàn wípé Ọlọ́run ó fẹ́ràn àwọn bàbá púpọ̀. Láti fi hàn pé Ọlọ́run fẹ́ràn àwọn bàbá púpọ̀ láti fìlẹ̀ ni. Ṣé mọ̀ wípé mo sọ pé ìkudu ní ń bẹ níyì. Àwọn ní ìkudu ní ń bẹ níyì. Ìtàtọ̀ wọlé lọ gbọ́dọ̀ gbọ́ níta yìí. Ìkudu tí ń bẹ ń bí. Bàbá ní ìkudu tí ń bẹ ń bí. Kò fà tán. Kò fà tán. Lọ́dún tí ó fà tán. Wọ́n ní lọ́dún tí ó fà tán. Àwọn lè máa jẹ́ mi lẹ́rìí. Àwọn bàbá Adébísí lè máa jẹ́ àwọn lẹ́rìí. Wọ́n ń sọ̀rọ̀ kan pé àwọn bàbá. Wọ́n ń sọ̀rọ̀ kan pé àwọn bàbá. Wọ́n tọrọ omi fún Ìlọrin. Wọ́n tọrọ omi fún Ìlọrin. Pé kọ́lọ́run ọba kó fún Ìlọrin lómi. Ó fún Ìlọrin ní òjò olómi. Ọlọ́run sì yọ̀dá omi. Ọlọ́run sì yọ̀dá omi náà. Gbogbo kíláàsì tó wà níyì. Bàbá ní gbogbo kíláàsì tó wà níyì. Mo rò pé a lò tó oṣù mẹ́fà tá a fi wálé rí. Àgbàdo tójò náà pọ̀ dé. Ibi tójò náà pọ̀ dé. Téèyàn bá wà lẹ́yìn kíláàsì. Àwọn ènìyàn bá wà lẹ́yìn kíláàsì. Èyí ò rí wípé gbogbo ojú wíńdò lomi ti gbà. Gbogbo ojú wíńdò lomi gbà nínú kíláàsì. Bí àwàdà bí eré. Bí àwàdà bí eré. Omi ìwú Ọlọ́run kò lọ. Ọlọ́run kó omi náà lọ. Síbẹ̀ wá gbẹ yán. Síbẹ̀ wá gbẹ yán. Kòkó lò ṣe kí ni kòkó bẹ̀kẹ́ mọ̀. Iná ní gbogbo bí ìfìdórí. Náà gbogbo bí ìfìdórí. Ọ̀kan kan bíi tá a wà yìí. Bàbá lọ́kàkà bíi tá a wà yìí. Fíìdì ni. Fíìdì ni. Tá à ń ti ń gbá bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ ni ìrìn àjọ ti mẹ́rin lọ́pẹ́ dáadáa. Bọ́ọ̀lù. Ọlọ́run ṣe é. Olúwa ṣe é. Ṣé bàbá lágbára àti ṣe nǹkan kan ní àbọ́lọ́hun? Bàbá bá ní wọ́n lágbára àti ṣe nǹkan kan, Ọlọ́run ọba náà ló lo agbára rẹ̀ lára wọn. Ọlọ́run kàn fẹ́ fi ayé wípé àkàndá ni wọ́n. Ọlọ́run fi ayé pàkàndá ni wọ́n. Kò sí òtọ́run fi rọrùn. Kò sí tí wọ́n ó tọrọ tọ́lọ́run ò ní ṣe. Kò sí tí wọ́n á tọrọ tọ́lọ́run fún wọn. Adúpẹ́. Bàbá adúpẹ́ o. Látìgbà náà. Látìgbà náà. Ibí yìí ń hó ni.
gbogbo ọjọ́ Jímọ̀ Gbogbo ọjọ́ Jímọ̀. téèyàn bá débí Tí a bá dé yìí, ọ̀nà ògbẹ́sẹ̀ ọ̀nà gbẹ́sẹ̀. léyìí tó ṣe pé gbogbo Nàìjíríà kò fẹ́ síbi tó dàbí ìṣe Bẹ́ẹ̀ ni o, àmọ́ lórí àgbà Ọlọ́run. àfẹ́ni tí ò pé méjì. Ọmọ ìjọba. Mo rò pé a ti ní àwọn jàmáà tó pọ̀. Bàbá ní àti ní àjàmọ́ àtọ́pọ̀ ẹwà ìsìlámù láti dé. Wọ́n èé sì sọ̀rọ̀ ọ̀tán. Méjì sọ̀rọ̀ ọ̀gán. Wọ́n máa gé kúkúkú Wọ́n máa gbé kúkúkú ní. kó bá nítumọ̀. Bẹ́ẹ̀ ni kọ́ bá nítumọ̀, àìjẹun tán, àìsọ̀rọ̀ ọ̀gán. Láàárín ìṣẹ́jú bíi méjì. Bàbá náà ní ìṣẹ́jú bíi méjì. Tíra tẹ́ ń pín òun kálukú mú lọ́wọ́ ni. Bàbá ní tíra ni ẹ máa ké ní ká gbọ́dá mú lọ́wọ́ ná. Ẹ má fọkàn sí pé bóyá a wà bẹ̀rẹ̀ tafsir. Àfi ká ṣàdúà. Bàbá ní àti ìbẹ̀rẹ̀ tẹ̀sí lónìí gẹ́gẹ́ ṣe mọ̀lálà ádá wa. Àwọn ń wù yìí tó tún lè máa jẹ́ kúkú wa ní òye. Òye àdúrà làwọn ọmọ tí ò ní ṣe. Ọlọ́run ọba kó wà wọlá Ànábì kó gbàdúrà náà. Bàbá ní Ọlọ́run wọlá Ànábì kó gbàdúrà náà. Gbogbo àwọn ẹni Ọlọ́run tó Gbogbo àwọn ẹni Ọlọ́run tó ṣe wípé àwọn ni wọ́n pilẹ̀ bí. àwọn wọn filẹ̀ bí wọ́n ní òrí bẹ́ẹ̀ tó di rí bẹ́ẹ̀. A sì wọ Ọlọ́run náà bẹ Ọlọ́run. Àtìlẹ́ Ọlọ́run fúnra rẹ̀ àtìlẹ́ wọ Ọlọ́run. Ṣe àmójúkòónú láìsí wọn. Ṣé àmójúkò láìsí wa. Ṣe àlékún ìkẹ́ wọn. Àlékún ìbí àtàwọn bàbá náà. Abìọ́. Abẹ́. Àwa náà. Àwa náà. Má yọ wá kúrò nínú ìjọ Ànábì Muhammad. Wọ́n yẹ wá kúrò nínú ìjọ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Al-Qur'an. Al-Qur'an. Lọ́lọ́run sọ̀kalẹ̀ fáànẹ́bì. Ọlọ́run sọ̀kalẹ̀ fáànẹ́bì ni. Ó sì ní àkọọ́lẹ̀ ń tó sọ. Ó sì ní àkọọ́lẹ̀ tó sọ. Nípa Qur'an. Nípa Qur'an. Kò sọ nípa tírà míì. Ọ̀sán pa tírà míì kó ṣe sọ pa Qur'an. Nínú Al-Qur'an. Nínú Al-Qur'an. Láti gbọ́ wípé la yamassuhu illa al-mutahharun. La yamassuhu illa al-mutahharun. Tanzilan. La yamassuhu illa al-mutahharun. Tanzilan min rabbil alamin. Ṣé àwọn akọlọ́run ló kò rọ́ ni? Ẹgbẹ́ ta lọ́gbàjọ́pọ̀ náà ló kò. Ó lè yà lẹ́nu. Kò sí tó jọ. Kò sí ẹni tó kò, ọlọ́run ẹni tó kò. Ó ti fi hàn wá wípé Kùránì ju gbogbo tírà lọ. Kùránì ju gbogbo tírà lọ. Ọlọ́run o. Olúwa o. Tá a bá fi bì ọ́. Tá a bá fi bì ọ́. Ọkàn wa balẹ̀ sí ọ. Ọkàn wa balẹ̀ sí ẹgbẹ́ ìkan náà júde. Àní gbọ́gbọ́kúgbọ́. Àní gbọ́gbọ́kúgbọ́. Àní rírìkúrì. Àní rírìkúrì. Kódà ìṣekúṣe àní. Àní tẹ̀tẹ̀kúṣe. Gbogbo ìwà aburú tí máa ń ṣe ń bẹ lọ́kùnrin kálukú. Èyí mọ̀ kó bẹ̀. Ọlọ́run ó sì máa mú kú òfin. Lọ́lá Al-Qur'an. Ọlá Al-Qur'an. Nítorí náà. Ọba ibẹ̀ torí náà. Àwọn àfá àgbà. Àwọn àfá àgbà. Àwọn àlájí àgbà. Àwọn àlájí àgbà. Àti gbogbo ọmọ kéwú àwọn àfá àgbà. Àtàwọn ọmọ kéwú àwọn àfá àgbà. Àtọmọ kéwú ọmọ kéwú débi tó dé. Àti àwọn ọmọ kéwú débi tó délé. Àdéhùn tí àwọn àfá àgbà ṣe. Àdéhùn tí àwọn àfá àgbà ṣe. Tí wọ́n sọ. Tí wọ́n sọ. Wọ́n ní ìgbà 100. 70 times. Àádọ́rin. Ọmọ kéwú. Àádọ́rin ọmọ kéwú láti gbé ní méjì dá àádọ́rin. Ẹlẹ́ẹ̀kẹ́ ló làwà. Ìtòsí làwà. Kọ́lá àìtí nọ́mbà 3. Kó tó wá débẹ̀ hùn. Nígbà tí ó bá fi dérí eléyìí hùn. Àádọ́rin àbáwọlẹ̀ ti pè. 70 years. 70 times. Nǹkan ó ti yí padà. Ayé ti fẹ́ parẹ́ nù. Àfáà wa Aláàjì Hadiru apá òkàjì. Bàbá wa àgbà fún kújí kejì bàbá apá òkàjì. Wọ́n bi wọ́n. Wípé ń gbò láyé ó parẹ́. Wọ́n ní lọ́wọ́ láyé ó parẹ́. Wọ́n yẹn fi wọ́n bẹ̀. Àwọn àfáà wa wá sọ fún wọn pé
gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti rí gbogbo ọjọ́ tẹ́ bá ti rí tẹ́ ẹ bá rí igi kankan mọ́ yóò sí igi kankan mọ́ tẹ́ ẹ bá rí igi kankan ò sí lẹ́lẹ̀ mọ́ tó hù mọ́ tó ṣe pé ilé ló wá gba gbogbo ẹ̀ tí ò sọ náà tí ló wá gba gbogbo ayé tí ọ̀sán náà mọ́ ìgbà táyé ṣe tán tí ó bí ayé ti fẹ́ wẹ́wẹ́ ọ̀nà lágbà yìí nǹkan kan ò díwà àṣé ọ̀nà wájì ọlọ́run ò ní dá Àdàbíyà lẹ́bi láíláí gbogbo ohun tá à ń bá ń sì ṣe ọlọ́run jẹ́ ó máa bọ́ sínú ìyọ́nú ọlọ́run mọ́jà tètèkùtè àṣetẹ́lẹ̀ mọ́jà ṣe Àdàbíyà ó bímọ tó pọ̀ àwọn àlùbáṣà nínú ọmọ Àdàbíyà tó bí kádàbíyà sí Al-Ansar ni nígbà ó bá yá tọ́rọ̀ bá kànrọ̀ ẹ gbọ́ bó ti ṣe wáyé olóòkọ tí ń jẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá chíǹjì rẹ̀ sí Ansar nítorí ti yín báyìí náà ni oríwá yìí náà ni ọlọ́run dákun mọ́ ṣàgbà fún wa bá wa kẹ́ wọn òjò kẹ́ àánú rẹ̀ ọlọ́run mọ́ sàrò abẹ́ má yọ wọ́n kò nú àwọn ẹni rẹ̀ má yọ wọ́n kò nú àwọn ẹni rẹ̀ àwa náà tá a gba tiwọn tá à ń tẹ̀lé wọn má yọ àwa náà kúrò ọlá wíjẹ́ ọlọ́run kò níbẹ̀ gbogbo wa la ní bùkátà wájú mo rò pé ẹ ti pín Al-Qur'ani káàkiri sí wa ẹ rí i pé a ti lo àsìkò díẹ̀ a sì ní ju wákàtí kan lọ mo ṣàdéhùn lọ́dún yìí ọlọ́run mọ́sà bá wa mú àwọn àfáà timekeeper ẹ sáàmà ẹ máa tẹ̀ wá ń bàtà ẹ bá ti ń súnmọ́ káwa náà tètè ká máa kó ọlọ́run kó gbà fún wa nítorí náà àfáà pa náà adúpẹ́ tọ́lọ́run mú ọdé mo rí ọ́ngbò wọlé gbogbo ọgbọ́n tó o sì dá kò ṣiṣẹ́ ó rí i pé mo yí sí yìí mo máa mọ̀ yí nítorí kó o bá a má mọ̀ yí pé mo rí ọ̀nà ìwọ náà ló wà ní ìje wa ń tá a bá ṣe ìje àwọn mọ̀kàdìmáàt ìwọ ló lù ìje wa kí gbogbo wa ká dákun ká yí ojú padà sí gábàsì gbogbo àwa tí tírà wà lọ́wọ́ wa lẹ́yìn ọlọ́run àtúnfọlọ́hun. bàbá ní ká ṣe bismillahir rahmanir rahim salatu wa mẹ́ta lápapọ̀ allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إنه كان غفارا أستغفر الله إنه كان غفارا أستغفر الله إنه كان غفارا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين. àwọn bàbá ní ọjọ́ náà ti lọ, àwọn ìtìsíwájú tí wọ́n ní ká tìsíwájú yìí náà Al-Qur'an tí gbogbo wa tá ti mú lọ́wọ́ tá a papọ̀ pé àwọn bàbá ní àníyàn tí ń bẹ́ẹ̀ náà ni pé a dúpẹ́ fọ́lọ́run láti sí ọlọ́run tún ní ká di ọdún ni dákun ọlọ́run láti ní tí ìdìbò tá a máa pé alhamdulillah ọdún tó kọ̀la dákun ọlọ́run ìdùnnú ní kọ́lọ́run máa sọ̀rọ̀ wa àwọn bàbá wa gan tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run dákun ọlọ́run àlékún àlàáfíà àlékún fàyàbalẹ̀ àlékún dùnnú tí ṣe ọlọ́run tí fi máa ṣe jẹ́ ọlọ́run wọlé àlùkùránì tá a fẹ́ kéyìí náà ọlọ́run bá ṣe fáwọn bàbá lábẹ́ àníyàn tí wọ́n dà fún wa nísìnyí pé látọ̀dọ̀ àfáàgbà bàbá wa lẹ́jẹ́ àgbà pé kárí gbogbo àwọn àfáà wa látòkè délẹ̀ àti gbogbo tí jẹ́ Ansar Islam àti jama tí máa wá gbọ́rọ̀ ń bí àti gbogbo mùsùlùmí lágbàáyé táwọn náà ti ṣe báyìí tí wọ́n ti wà ń bẹ̀ lọ́n sábà wa kẹ́ wọn lọ́n bá wa ṣàánú wọn. àwọn bàbá ń fi yẹ wa kó jìṣẹ́ ńlá Muhammad anabi ni ẹ máa kálù Qur'ani o iqra'ul Qur'an was'ad bihi li janna ẹ máa kálù Qur'an kẹ́ máa wá fi béèrè àlìjánná gbogbo wa tá a pèsè bí àti gbogbo ẹni tí ó tún máa wá àwọn bàbá ní ọlọ́run kó ṣe é ní rọrùn fún gbogbo wa àmì èyí tó wá dáa ju gbogbo ẹ̀rọ ní kọ́lọ̀ wọn yọ́nú sí fún wa kọ́lọ̀ wọn sì gbà fún wa àwọn bàbá wa lágbàjì wọ́n bẹ̀rẹ̀ bí wọ́n ti máa bẹ̀rẹ̀ fún wa tí wọ́n bá ti ṣe bísímìláì tí wọ́n ké bí wọ́n ti máa ké àwọn náà ká fi farabalẹ̀ ká fi ké bàbá tí wọ́n ń parí lágbára ọlọ́run kó ló wọlá òye táwọn bàbá bá ní ká ké á wà fi lé bàbá dé kó jù báwọn náà lọ ọlọ́run yọ́nú sí wa wọ́n ní ká ṣe àmín àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله. àwọn tí ọba sí Al-Qur'an lọ́wọ́ wa káwọn máa ṣe ghufranaka rabbana ghufranaka rabbana ghufranaka rabbana káwọn máa ṣe.
غفرانك ربنا 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 غفرانك ẹni tí kó tó bá wà lọ́wọ́ rẹ̀ غفرانك ẹni mú kálukú owó rẹ̀ wọ́n ní tó kó tó bá wà lọ́wọ́ غفرانك ربنا 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 à ń retí kó tó bá wọn غفرانك ربنا 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 ẹni bá wà lọ́dọ̀ rẹ̀ غفرانك ربنا 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 ẹ̀fọ́ àwọn ọmọ ẹlẹ́yìn غفرانك ربنا غفرانك ربنا غفرانك ربنا غفرانك ربنا láàrin ìgbà tí غفرانك ربنا wọ́n fẹ́ kí lọ́sọ́dọ̀ khalifa bàbá wa lọ́dá ní SBS rédíò tá a máa gbọ́ alálùbáríkà ní lọ́dọ̀ àwọn àfáà wa ọmọ lẹ́yìn ẹrú ọlọ́run ọba bàbá wa Ṣítù Alhaji wa Misbahuddin Ṣítù Ọlátúnjí ó sponsor tafsiri bàbá wa Alhaji àgbà ní aago 6:30 sáago 7. Aago 6 bàbá ti lù nísìí tó bá ti túnú rédíò rẹ̀ síbẹ̀ ọmọ gbọ́ ní 30 minutes ní live dákun ọlọ́run ẹrú náà méjì tí ó bàjẹ́ àlékún kí ọlọ́run àlékún àánú ọlọ́run bá sínú bàbá wa Alhaji àgbà gbogbo àwọn táwọn máa gbọ́ náà ọlọ́run jáde bẹ́rẹ̀ gbọ́ náà pọ̀ kí ní ṣe ta sáámi rí kó túbà lọ́kàn báyìí wọ́n ní sàbí ètò Abdulganiyi sàbí ètò ìjókòó táwọn bàbá fi jókòó tó rọrùn dáadáa yìí àti tíní tébù tó wà wájú wọn yìí òun lọ́rọ̀ àwọn adákun ọlọ́run Abdulganiyi sàbí ètò àwọn bàbá ní kí n wí báyìí ọ̀nà àgbàrí rẹ̀ mọ́jì ó dí ẹ̀dá pẹ̀lú àṣẹ amínà ọ̀rọ̀ rẹ̀ bàbá máa yàtọ̀ ọ̀nà ìjọ máa dá sí bí ti ń ṣàdúrà àfọ̀mọ́lẹ̀mí àmì tiẹ̀ ló gòkè àmì rẹ̀ àtẹ̀ká náà tọ̀ ó tiẹ̀ náà gòkè ọ̀dà àdúrà tẹ̀sí ní kébí ló ṣe yìí ayáfẹ́ gígò tẹ́lẹ̀ ẹjẹ́ àṣẹ àmì ọlọ́mọṣà ṣàánú ẹrú náà ọlọ́mọgbọ́jì ó sì ṣe kọ́dẹ̀ ni tí ó sì ṣe tí ó fò bá ọlọ́mọdé ó tọ̀wọ́ sì ṣe àwa náà mọ̀jẹ̀ á sì ṣe ẹni tí ó sì ṣe tí ó kà wá náà ọlọ́mọdé ó sì ṣe àwọn bàbá ní bisimilahi inna a'tayna bisimilahi rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar
alájí wa Misbahu D Shitu Ọlátúnjí ẹ̀dàkùn nínú àtẹ̀ná fóun náà nítòsí èyí tí ọmọ ọwọ́ ẹnì kọ̀ọ̀kan náà káró owó ṣe é ní ọlọ́run sì sàánù lórí sí ọ̀nà àgbàrí rẹ̀ mọ́jọ ojí inna a'tayna bismillahir rahmanir rahim inna a'taynaka al-kawthar fasalli li rabbika wanhar inna shanaka wal abtar. بسم الله الرحمن الرحيم اللهم محمد القرآن آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم كفنا بما نسينا وعلمنا آمين بما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين آمين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا آمين واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي فيها معاشنا آمين واجعل الحياة زيادة لنا من كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم اجعل خير أمرنا آخرة آمين وخير عملنا خواتمه وخير أيامنا يوم نلقاك فيه اللهم إنا نسألك عيشة هنية وميتة سوية ومرض غير مسلم ولا فاتح اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير الدين وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثبت موازينا وحقق إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئاتنا ونسألك العلا من الجنة اللهم إنا نسألك موجبات رحمتك وعذاب مغفرتك والفوز بالجنة والنجاة من النار اللهم أحسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم صل لنا بشفيعك ونعوذ بك من ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها إلى أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ẹ̀dàkùn ẹnu ìṣẹ́jú tó kù yìí náà ká fara balẹ̀ àwọn jàmá Ansar Islam Ramadan lecture wọn pẹ̀lú gbọ́ ọlọ́run yóò bẹ̀rẹ̀ lókè ní àyín lọ́la ọlọ́mọsáfẹ́ ọ̀run sí ìlànàbí lọ́dọ̀ ọlọ́run àwọn àfáàwọ̀ ọmọlẹ́yìn wọn ní màmá àwọn tí wọ́n wà wájú ọlọ́run ọlọ́mọsábà kẹwọn àfáàwọ̀ imam wọn lọ́dún ní ló pé ọdún kan tí ìyàwó àwọn lọ́dọ̀ wájú ọlọ́run ọlọ́mọsábà wà kẹwọn qul huwa Allah bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmì síwájú kí n tó mọ jíṣẹ́ tọ́kàn ẹ̀dáhùn bàbá ti sọ fún mi wọ́n ní ìdá àṣàrà mọ́kànlá qul huwa Allahu kárí papọ̀ òkè látọ̀dọ̀ àfáàgbà bàbá wa ìdájí àgbà bàbá wa ń lè là bàbá wa ń lè wà alomata apọ̀ kagi olùkadé oníyangi oníwàsí àgbáyé sultan larifi mufti tana alifa tana bàbá wa jàbàjẹ́ bàbá wa sheikh abdallah alabi oníkìjìpá bàbá wa sheikh abdulrasheed ti bàbá wa ìdájí àgbà ìyá wa lábàtà ìyá wa ń lè wà àti gbogbo irú wọn bẹ́ẹ̀ ọlọ́mbà yọ́nú sí wọn gbogbo tí ń jẹ́ Ansar Islam tí wọ́n ti lọ lágbàáyé àlàyé ọlọ́mùsàbà wọn pọ̀ bẹ́ẹ̀ ọlọ́mùsàbà wà kẹ́ wọn àwọn jẹ́mọ́ Ansar Islam tó ti lọ gbogbo tí ń jẹ́ dàbíyà ọlọ́mùsàbà yọ́nú sí wọn ó ti yájì àwọn bàbá ọlọ́dẹ gan-an tí representative wọn èso wọn agbáyọ̀ǹda gẹ́gẹ́ bí ṣe ọlọ́run jọ rọrùn àfàwà khalifa bàbá ọlọ́dẹ ẹ̀fọ́ kan bá lè bàbá alájí àgbà wọn ni yóò rọrùn ìlú ńlá sì fi ṣe gbogbo àti sọ̀kalẹ̀ dáadáa ọ̀yà kúrò lọ́wọ́ bọ́kàlà gbogbo eré wọn
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Bàbá Mufassir bàbá wa Lajiagba láyà Lajiagba lẹ́kọ̀ọ́ àánú ògbèrà lọ́la ọlọ́mbà àti sọ̀rọ̀ sọ́wọ́ ọlọ́mbà dáàbò rẹ̀ bọ̀ bí tí máa rọrùn dákùn ọlọ́run ọdún yìí ọlọ́run jọ rọrùn jù báyìí lọ ọlá jòkó àdùkọ́rá nìyí náà ọlá Lajiagba ọlá àfáàgbà ọlá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bàbá àwọn ọlọ́dún náà àti gbogbo wa lápapọ̀ ọlọ́run jọ rọrùn lẹ́nu àwọn bàbá ti mú 1000 wá bàbá wa Mufassir bàbá Lajiagba 2000 wọ́n ti mú wa wọ́n ní gbogbo àdúrà tá a ṣe yìí ọlọ́mọsá gbàdúrà náà bàbá ẹ̀yin náà máa bẹ̀rẹ̀ dáadáa ẹ̀já ṣe ẹrú ọlọ́run ọba kan náà ti fi owó rán ìbò 500 naira olówó ọpẹ́ ní owó àdúrà ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́nàmí ọlọ́run bàbá wa Débísí àjọ wà ń jòkó lẹ̀ ní ọlọ́run jẹ́ máa bẹ̀rẹ̀ dáadáa o bàbá wa Lágbàjá àwọn bẹ̀rẹ̀ fún wa bàbá wa àwọn ìyá wa wọ́n ti dé àyín ọlọ́run jáde wa gbogbo wa náà gbà àwọn àfáà wa gbà bàbá wa ló mọ́tàs bàbá wa Sheikh Abdulrasheed àwọn náà wà ní pọ́pọ́dà ẹ̀ríkà ẹnu mérí náà owó tí wọ́n náà ti dé ọwọ́ mi 500 naira ọlọ́run sàlẹ̀ fún dáadáa àdúrà gbogbo wa náà ọlọ́run yọ ọgbà wọ́n ní ká ṣe àmín wọ́n ní ká ṣe àmín Rabbana atina min ladunka rahmatan wa hayyi' lana min amrina rashada Rabbana atina min ladunka rahmatan wa hayyi' lana min amrina rashada ọmọ lárúbáwá ọmọ tí mú 1000 wá àfáwà náà 500 ráyè wa